Bàbá Ìjẹ̀ṣà wọ́n mà ti káńsù bàbá Ìjẹ̀ṣà o. Ayé tó fún ọmọ Nàìjíríà ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Wọ́n ti yọ bàbá Ìjẹ̀ṣà, bẹ́ẹ̀ ni Bíọ́lá Adébáyọ̀, torí bí wọ́n ṣe ń pariwo lé lọ́tùn lósì, ó ti yọ fọ́nrán bàbá Ìjẹ̀ṣà kúrò lórí ìkànnì ẹ̀. Kí ló ṣẹlẹ̀? ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí Onítàn blọ́ọ̀gì, ẹ káàbọ̀ ẹ̀yin tèmi. Kí ni mo mú wá lónìí? Ìtàn bàbá Ìjẹ̀ṣà ni o. Wọ́n ní bàbá Ìjẹ̀ṣà irọ́ ló ń pa, torí wípé tẹ́ bá rántí ó lọ sí ọ̀dọ̀ Bíọ́lá Adébáyọ̀, ó lọ ṣe interview, ìyẹn ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Nígbà tí bàbá Ìjẹ̀ṣà máa sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, ó ní pé fọ́nrán tí a rí ní ọdún 4-5 sẹ́yìn, ó ní wípé àwọn ń ṣe fíìmù ni, ó ní àwọn ń ya àwòrán fíìmù ní eré àgbéléwò. Àwọn á ní wípé irọ́ ni bàbá Ìjẹ̀ṣà ń pa. Wọ́n wá padà sí orí fọ́nrán yìí, wọ́n fi hàn wá bí bàbá Ìjẹ̀ṣà ṣe ń ti ọwọ́ ọmọ yìí tó ń ti bọ ẹnu rẹ̀, tó ń pọ́n ẹnu lá, tó ń wò rárá, tó ń wò ọ̀tún, tó ń wò sí. Wọ́n wá ní pé ẹ̀gbọ́n náà, ṣé eléyìí á máa jẹ́ wípé wọ́n ń ya eré àgbéléwò tó wá ń yọjú fẹ̀tòfẹ̀tò kiri? Àwọn èèyàn tó wá sọ wípé kí ló dé tí fọ́nrán tí wọ́n gbé jáde ní ọdún 5 sẹ́yìn, wípé kí ló dé tí ò yọ ohùn àwọn príńsẹ́sì náà kí a gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Ṣé lóòótọ́ ni wọ́n ń ya eré àgbéléwò, àbí wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ bá ti bàbá Ìjẹ̀ṣà jẹ́ ni? A tún wá rí arábìnrin kan tí wọ́n ń pè ní pásítọ̀ tó sọ wípé àwọn ti ríran sí bàbá Ìjẹ̀ṣà wípé ogun ilé ayé kò tí ì ṣẹ́, wípé kí bàbá Ìjẹ̀ṣà sì mọ nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, kó yé jáde máa sọ̀rọ̀ káàkiri, kó yé parọ́ kiri, wípé torí pé àwọn ti lálàárí, àwọn ti ríran sí, àmọ́ bàbá Ìjẹ̀ṣà ó ṣe kíni, ó kọ tí ìgbọ̀nyìn. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí ó máa ṣe kíni, ó gbẹnu tán o. Kí Ọlọ́run kó ṣàánú wa ni. Kí lẹ lérò pé ó yẹ kí bàbá Ìjẹ̀ṣà ṣe? Ṣé ó yẹ kí bàbá Ìjẹ̀ṣà kó jókòó kó fọwọ́ lẹ́rán kí ayé rẹ̀ dẹ̀ bàjẹ́ ni, àbí báwo? Àwọn tí wọ́n wá ń sọ wípé kò yẹ kí Bíọ́lá Adébáyọ̀ kí ó gba bàbá Ìjẹ̀ṣà láyè láti wá pa àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí. Ayé tó. Wọ́n ní wípé bàbá Ìjẹ̀ṣà náà ó jẹ̀bi. Tó bá máa tiẹ̀ jáde, kò yẹ kó sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Ẹ gbọ́, ṣé kí ti bàbá Ìjẹ̀ṣà kó bàjẹ́ pátápátá ni? Kò sẹ́ni tó máa ṣe tí ò ní ṣe kíni, tí ò ní roko sí apá ọ̀dọ̀ tiẹ̀. Kò sí bí àgbẹ̀ ṣe fẹ́ ṣe tí ò ní kọ́bè sápá ọ̀dọ̀ tiẹ̀. A fẹ́ sọ̀rọ̀ wípé òun ò jẹ̀bi. Àwọn kan wá sọ pé tó bá jẹ́ pé kò jẹ̀bi, kí ló dé tó fi lọ sẹ́wọ̀n? Ṣèbí ó àpíìlì, ó padà lọ pé rárá, nǹkan tẹ́ sọ pé mo ṣe mi ò ṣe. Kí ló tún padà ṣẹlẹ̀? Ọ̀nà ṣẹ̀ náà ni. Wọ́n ní pé kíni, ìwà burúkú náà ló wù. Ó dẹ̀ ti lọ sẹ́wọ̀n, ó ti dé báyìí. Ǹjẹ́ ó yẹ káwọn èèyàn kí wọ́n máa fà á lọ́tùn lósì? Ṣé wọn ò fẹ́ kí Ìjẹ̀ṣà kí ayé ẹ̀ tẹ̀síwájú ni? Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ọ̀rọ̀ náà ó ṣe ni ní kàyéfì. Àwọn kan sọ wípé nǹkan tí Bíọ́lá Adébáyọ̀ ṣe ó dáa, torí wípé Ìjẹ̀ṣà jẹ́ senior colleague. Kò lè sọ wípé òun ò grant interview. Tí Ìjẹ̀ṣà bá dẹ̀ ṣe interview sórí ìkànnì ara tiẹ̀, ó ṣeé ṣe kí ayé má rí wò. Ó wá lo influence ti Bíọ́lá Adébáyọ̀ wípé kí ni okòhun lo ti Bíọ́lá Adébáyọ̀ kí àwọn èèyàn lè gbọ́ òun, kí wọ́n lè ṣe kíni, kí wọ́n lè gbọ́ láti apá ọ̀dọ̀ òun náà. Àwọn á ní irọ́ ni. Ó jáde ó sọ báyìí pé nǹkan tó ṣẹlẹ̀ ni, àmọ́ àwọn èèyàn sọ pé irọ́ ni. Kí lẹ lérò pé ó yẹ kí Ìjẹ̀ṣà ṣe? Ṣé òótọ́ ọ̀rọ̀ ló yẹ kó sọ ni, àbò yẹ kó parọ́ bó ṣe parọ́ yìí? Fọ́nrán yìí téèyàn padà lọ wò, kò tiẹ̀ yéèyàn bóyá ṣé lóòótọ́ ló ń ṣe eré àgbéléwò àbí bẹ́ẹ̀ kọ́. Àmọ́ ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Wọ́n ní Jésù tí bàbá Ìjẹ̀ṣà ń pariwo, kó yé pariwo Jésù mọ́, torí pé Jésù la ojú ẹlẹ́kùn gbà báyìí nígbà tí wọ́n fi la sẹ́wọ̀n. Ó tún wá ń pariwo Jésù báyìí. Ṣùgbọ́n ní pé bàbá Ìjẹ̀ṣà ń gbàwẹ̀ lọ́jọ́ náà tí ó fi ń tọwọ́ ọmọ ìbẹnu, tí ó fi ń fà mọ́ra, tí ó fi ń ṣe kíni. Ṣé kò rántí wípé òun ń gbàwẹ̀ fún Jésù lọ́wọ́ kó tó máa hùwàkiwà? Ẹ̀yà ajẹ́ ká máa parọ́ mọ́ Jésù. Ẹ fi Jésù lẹ̀ láyé tiẹ̀, kí Jésù máa gbégbé ayé ẹ̀, kí àwa tá wà láyé náà ká máa gbégbé ayé wa. Bàbá Ìjẹ̀ṣà rèé. Jésù tó ń pariwo kiri, kó yé parọ́ mọ́ Jésù, torí pé Jésù ní nǹkan tí ó máa ṣe fún. Kó gbájúmọ́ ọ̀rọ̀ ilé ayé, kó hùwà pẹ̀lẹ́, kó hùwà ọmọ gidi, kó hùwà èèyàn gidi. Òun làwọn ayé ń sọ báyìí. Kí la lè ṣe tá lè fi táyé lọ́rùn? Kò sí o. Ṣáà ń ṣe kíni? Èmi á máa sọ wípé ilé ayé tá wà yìí, ìwà tá bá máa hù tó bá ká wa mọ́ díẹ̀, tójú máa tì wá, tá máa wò pé
kí ló dé tèmi náà wúrúwà yìí ká má súnmọ́ rárá. Àìlè má lè kóra ẹni níjàánu òun ló kó bá bàbá Ìjẹ̀ṣà o, torí tó bá mọ̀ wípé ìwà yìí tí wọ́n bá ká wọn mọ́ díẹ̀ òun máa ṣe kí ni, òun máa tẹ̀ sí. Bẹ́ẹ̀ lárábìnrin kan tún jáde wípé bàbá Ìjẹ̀ṣà sọ pé wọ́n ń parọ́ mọ́ òun, ṣèbí ó ti ṣe bẹ́ẹ̀ rí fún òun náà ní London. Àgbàlagbà leléyìí, obìnrin àgbàlagbà, wípé bàbá Ìjẹ̀ṣà kíní abẹ́ ẹ̀ kò ń dúró jẹ́. Ó ní màmá Esabod náà sọ wípé Ìjẹ̀ṣà ti ṣe kí ni, ó ti fẹ́ fọ́pò mọ́ ìyàn àwọn tẹ́lẹ̀ rí. Ó ṣe wá jẹ́ bàbá Ìjẹ̀ṣà kó tún yóò pamọ́ ojú Ọlọ́run tó la máa sọ, torí wípé àwọn èèyàn tó ń jáde ya àmọ́nú àmọ́ bóyá òótọ́ ni bóyá arọ́ ni. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí ẹ̀yin rò ní abala ìránṣẹ́ yẹn comment section. A ní rí jù báyìí lọ nínú ìròyìn tòní. Èmi á máa mú wá fún yín lọ́lọ́kanjọ̀kan. Wọ́n ní pé wọ́n sọ pé ní ọ ní ọ̀rọ̀ òkèèrè ni tí ò bá ti lé kan máa dí, ní tó bá tún ṣe máa jẹ́, a máa jẹ́ kẹ́ mọ̀. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ó dàbọ̀.